Ní alẹ́ òní, iṣẹ́ àtúnṣe pápákọ̀ òfurufú Àbújá ti parí. Gómìnà Fáyòsé ti gbójú àgan sí bí àjọ EFCC ti ń rí owó láì mọ àwọn tó ní wọ́n. Àjọ làsẹ́mà ṣe ìkìlọ̀ fáwọn awakọ̀ ní ìpínlẹ̀ Èkó látàrí ìṣẹ̀lẹ̀ ìjàmbá tó ń wáyé. Emir Kano ti pè fún ìgbélárugẹ ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ móhùnmáwòrán Orísun fẹ́ dé. Ìròyìn Jakejado olóńdé sí ojú ìwòran yín. Ṣògo rẹ̀ ní kejì Abíọ́nà ló ń tọ́kún ìròyìn. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Alákòóso tó ń rí sí ọ̀rọ̀ pápákọ̀ òfurufú Adé Sirika ti fohùn léde wípé pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe tó wà ní Àbújá ti di ṣíṣí padà lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́fà tó ti wà ní títìpa látàrí àtúnṣe tó ń dé bá pápákọ̀ òfurufú náà. Ọkọ̀ bàálù Ethiopian Airline ló kọ́kọ́ balẹ̀ gùdẹ̀ sí pápákọ̀ òfurufú ọ̀hún lọ́wọ́ bí nǹkan bíi aago 12 kọjá ìṣẹ́jú 5 lọ́jọ́ Ìṣẹ́gun láti rí ọ̀nà tí ọkọ̀ bàálù ń gbà tí àtúnṣe ṣẹ̀ṣẹ̀ wáyé sí. Ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ nínú àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ pápákọ̀ òfurufú ní orílẹ̀-èdè yìí, ìyẹn Federal Airport Authority of Nigeria, Nigeria Civil Aviation Authority àti àwọn òṣìṣẹ́ pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe ń dùn lẹ́yìn ìgbà tí wọ́n ti wọlé fún ìsinmi ọlọ́sẹ̀ mẹ́fà eléyìí tí wọ́n ti wà lẹ́nu ẹ̀ láti ibi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Nínú ọ̀rọ̀ alákòóso ọ̀hún tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ fi ìdùnnú rẹ̀ hàn fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn arìnrìn-àjò fún sùúrù wọn pẹ̀lú ìjọba àpapọ̀ lórí títì pápákọ̀ òfurufú náà pa tí ọkọ̀ bàálù kankan kò sì balẹ̀ fún odidi ọ̀sẹ̀ mẹ́fà náà. Bákan náà ní àwọn arìnrìn-àjò tó bá ọkọ̀ bàálù tó kọ́kọ́ balẹ̀ gùdẹ̀ sí pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe náà fi ìdùnnú wọn hàn lórí àtúnṣe tó ti dé bá Nnamdi Azikiwe International Airport. Nínú àtẹ̀jáde tí olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Muhammadu Buhari lórí ọ̀rọ̀ ìròyìn Fẹ́mi Adésínà kọ síta, ó dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn arìnrìn-àjò fún sùúrù wọn pẹ̀lú ìjọba lórí àtúnṣe náà gẹ́gẹ́ bí ọ̀nà kan gbòógì láti mú ìdàgbàsókè bá ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ òfurufú ní orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà fún ètò ẹ̀kọ́ nígbà kan rí Malam Ibrahim Shekarau kí ìṣèjọba ààrẹ Muhammadu Buhari fún iṣẹ́ takuntakun láti gbógun ti ìwà àjẹbánu àti jẹgúdújẹrá lórílẹ̀-èdè yìí tó sì ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ rere ní orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà ọ̀hún tí ó tún fi ìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kano ló sọ ọ̀rọ̀ yìí fún àwọn oníròyìn ní ìlú Sokoto. Ó sọ wípé akitiyan tí ààrẹ Muhammadu Buhari ń sà láti gbógun ti ìwà àjẹbánu ní gbogbo ẹ̀ka jẹ́ àpẹẹrẹ rere fún orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀ kò ṣàì sọ wípé ẹnikẹ́ni tó bá gba ọ̀nà ìbùrú fi kó ọ̀rọ̀ jọ ni ó ti di dandan fún láti di ẹni tí wọn ò fi ọwọ́ òfin mú ní orílẹ̀-èdè yìí kí ó sì fi ojú rẹ̀ winá òfin. Kò ṣàì mẹ́nuba bí òun pẹ̀lú ti gbé àjọ tí ó ń rí sí ìwà jẹgúdújẹrá àti ìfẹ̀hónúhàn àwọn ará ìlú kalẹ̀ ní ìpínlẹ̀ Kano lọ́dún 2005. Ó wá rọ àwọn ènìyàn pé kò sí ẹni tó kọjá òfin àbí ẹni tó kọjá ìbániwí tí ó sì ju òfin lọ wípé kí olúkúlùkù rí dájú pé wọ́n kí ọwọ́ ọmọ wọn bọ aṣọ nínú ìwà ọ̀daràn gbogbo tó ní ṣe pẹ̀lú jẹgúdújẹrá àti ìwà àjẹbánu lórílẹ̀-èdè yìí. Ní báyìí ẹ jẹ́ kí a lọ pàdé aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun Adédayọ̀ Adédèjì bó ti ń jábọ̀ ìròyìn fún wa láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ènìyàn ìlú Ìfọ̀n tó jẹ́ olúùlú ìjọba ìbílẹ̀ Òròlú nípínlẹ̀ Ọ̀ṣun ti jẹ́jẹ́ pé àwọn òṣìṣẹ́ tako èròǹgbà igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè Nàìjíríà Ọ̀nàrẹ́bù Lásán Yusuf láti ṣe gómìnà látàrí wípé ó ya ìlú náà sọ́tọ̀. Igbákejì abẹnugan náà ló ń ṣojú Òṣogbo, Ọlọ́ǹda, Ìrẹ́pọ̀dùn, Òròlú nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè Nàìjíríà, àmọ́ táwọn ènìyàn tó ń ṣojú fún lágbègbè Ìfọ̀n fẹ̀sùn kàn pé níṣe ló ya agbègbè náà sọ́tọ̀ tí wọ́n sì jẹ́jẹ́ pé àwọn tako èròǹgbà rẹ̀ nídìí òṣèlú lọ́jọ́ iwájú. Olórí ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ìlú Ìfọ̀n lábẹ́ àsíá Ìfọ̀n Youth Movement alàgbà Múfútà Ọlánìpẹ̀kun ló sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé tó wáyé ní gbọ̀ngàn ìlú ọ̀hún. Ọlánìpẹ̀kun ṣe lálàyé pé igbákejì abẹnugan ló ń darí gbogbo iṣẹ́ àkànṣe sílùú Ìlobù
tó jẹ́ ìlú abínibí rẹ̀. Ó fi kún pé ọ̀nàrẹ́bù Yusuf kò kó àkóyawọ́ nínú bó ṣe ń pín ọrọ̀ àjùmọ̀ní àwọn agbègbè tó ń ṣojú fún nípa bó ṣe pín iṣẹ́ ìjọba àpapọ̀. Ọlánipẹ̀kun fi kún pé láìpẹ́ yìí ni ọ̀nàrẹ́bù Yusuf gùn lé iṣẹ́ àkànṣe 15 ó pín 9 sílùú Ìlobù tí ń ṣe ìlú abínibí rẹ̀, 3 sílùú Ẹ̀rìn Ọ̀ṣun tágbègbè méjèèjì sì wà ní ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn, tó sì pín 3 sí ìjọba ìbílẹ̀ Ọlọ́ǹda tí kò sì fún ìjọba ìbílẹ̀ Òròlú ní kankan. Ọlánipẹ̀kun wá rọ abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè Nàìjíríà alàgbà Yakubu Dogara láti pàṣẹ fún igbákejì rẹ̀ láti yé dẹ́yẹ sí Òròlú nínú pínpín èrè jẹ ìjọba àwa-ara-wa. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun, Adédayọ̀ Adédèjì ló ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun. Kò jẹ́ bí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun Adédayọ̀ Adédèjì ṣe jábọ̀ ìròyìn fún wa láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Ayọ̀délé Fáyòṣe ti sọ wípé bí àjọ tí ń gbógun ti ìwà àjẹbánu ṣe ń rí owó káàkiri ní àwọn kọ̀rọ̀ láì mọ àwọn tí wọ́n ní àwọn owó náà ń tàbùkù bá ìgbésẹ̀ gbígbógun ti ìwà àjẹbánu eléyìí tí ààrẹ Muhammadu Buhari gùn lé, àti wípé ó tún jẹ́ ọ̀rọ̀ tí kò wu etí láti gbọ́ láti sọ wípé àwọn tó ń kó owó orílẹ̀-èdè yìí ń kó àwọn owó náà tọ́jú sínú àwọn kòtò tí wọ́n gbẹ́ tí wọ́n sì ń sin owó bí ẹni sin òkú, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu mínísítà fún ọ̀rọ̀ ìròyìn ìlúkòrò àti àṣà Alhaji Lai Muhammed ṣe sọ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tí ó ní òǹtẹ̀ olùrànlọ́wọ́ pàtàkì sí gómìnà Fáyòṣe lórí ọ̀rọ̀ ìròyìn ìyẹn Lérè Ọláyínká nínú ni gómìnà ọ̀hún ti tẹ̀síwájú wípé ilé iṣẹ́ ààrẹ ń dáàbò bo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tó ń kó owó ìlú sápò. Ó wá fi kún un pé ó ti tó gẹ́ fún ọ̀rọ̀ tó ń ti ẹnu àwọn àjọ EFCC àti àwọn mìíràn jáde wípé àwọn kò mọ àwọn tó ní àwọn owó tí wọ́n rì mọ́lẹ̀ káàkiri eléyìí tí ó ń fojú hàn dé. Emir àti ìlú Kano Mohammed Sanusi kejì ti pe ìpè sí àwọn olórí tó wà ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe ìgbélárugẹ ètò ẹ̀kọ́ àwọn ọmọ kéékèèké tí ó jẹ́ obìnrin ní ẹ̀ka náà. Sanusi ló pe ìpè yìí lásìkò ìfilọ́lẹ̀ ilé ẹ̀kọ́ gíga tó ní ṣe pẹ̀lú ètò ìlera ìyẹn Aminu Dabo College of Health Science ní ìpínlẹ̀ Kano. Ó rọ àwọn olùdarí láti mú ètò ẹ̀kọ́ àwọn obìnrin lọ́kùnkúndùn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fún àwọn ọkùnrin pẹ̀lú. Sanusi ó ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ wípé fífi ara jìn sí ètò ẹ̀kọ́ àwọn obìnrin jẹ́ nǹkan pàtàkì, pàápàá kò ní jẹ́ kí àwọn ọmọkùnrin máa gùn wọ́n gàràgàrà. Emir àti ìlú Kano wá pàrọwà sí gbogbo àwọn ènìyàn, pàápàá àwọn lẹ́ẹ̀kan nínú iṣẹ́ ìjọba láti pèsè agbègbè tó tẹ́jú fún ètò ẹ̀kọ́ àwọn obìnrin. Bákan náà ni Emir tún rọ àwọn ènìyàn orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá ní ìpínlẹ̀ Kano, láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ara wọn láti kín ìṣèjọba ìpínlẹ̀ náà lẹ́yìn àti ṣíṣiṣẹ́ papọ̀ fún ìdàgbàsókè ìpínlẹ̀ Kano. Ṣèwájú sí ni ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ Alhaji Aminu Dabo wá sọ wípé iléèwé ọ̀hún tí wọ́n dá sílẹ̀ ní nǹkan bí ọdún 2 sẹ́yìn láti fi gbé ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ náà lárugẹ ni. Lákòótán ó kí Emir àti ìlú Kano fún ìfarajì rẹ̀ sí ìṣedéédé ẹ̀kọ́ àwọn obìnrin ní ìpínlẹ̀ náà. Àwọn ọmọlẹ́yìn Kristi ní ìpínlẹ̀ Gombe ti rọ àwọn olóṣèlú láti ní ìbẹ̀rù Ọlọ́run kí wọ́n sì lè mú orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀síwájú. Ẹni ọ̀wọ̀ Isa Uba tó jẹ́ alága ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi ìyẹn Christian Association of Nigeria ẹ̀ka ti ìpínlẹ̀ Gombe ló pàrọwà náà nínú ìsìn àjíǹde eléyìí tó kọjá. Ó tẹnu mọ́ ìdí pàtàkì tó fi yẹ kí orílẹ̀-èdè Nàìjíríà wà ní ìṣọ̀kan àti ní àlàáfíà, wípé Ọlọ́run ní ìdí pàtàkì tó fi kó gbogbo ẹlẹ́yàmẹ̀yà jọ sínú orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni ó tún rọ àwọn ọmọlẹ́yìn Kristi pẹ̀lú ní orílẹ̀-èdè yìí láti máa tẹ̀lé òfin kí wọ́n sì máa pa àṣẹ àti ìlànà àwọn olórí mọ́, nítorí Ọlọ́run ló gbé olórí kí olórí tó bá wà ní ipò àṣẹ sí ìjókòó àlééfà. Ẹ̀wẹ̀, gómìnà ìpínlẹ̀ Gombe Alhaji Ibrahim Dakwambo náà kí ọ̀rọ̀ ẹni ọ̀wọ̀ Uba lẹ́yìn nípa pípàrọwà sí àwọn ènìyàn láti máa fi ìfẹ́ àti inú kan bá ara wọn gbé kí orílẹ̀-èdè Nàìjíríà tún lè rọ tẹrú tọmọ lọ́rùn. Ní báyìí, ẹ jẹ́ kí a lọ pàdé Sekinat Raji Ọláìdé bó ti ń jábọ̀ ìròyìn fún wa bí àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó ṣe ṣèkìlọ̀ fún àwọn awakọ̀
láti máa rí dájú wípé wọ́n ń pa òfin àti ìlànà eléyìí tó bá ní ṣe pẹ̀lú ìwà ọkọ̀ ní ojú pópó mọ́. Sekinat Raji ń bẹ nínú ilé agbóró. Olùdarí àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó LASEMA ìyẹn ọ̀gbẹ́ni Tìámíyù Adésínà ti ké sí gbogbo àwọn awakọ̀ èrò láti máa ṣe pẹ̀lẹ́ lásìkò tí wọ́n bá ń wa ọkọ̀ lójúnà àti dín ìṣòro ìjàmbá kù ní ìpínlẹ̀ náà. Ọ̀rọ̀ yìí ló jẹyọ nínú àtẹ̀jáde tí ó gba ọwọ́ alukoro àjọ LASEMA ìyẹn ọ̀gbẹ́ni Adébáyọ̀ Kẹ́hìndé jáde. Gẹ́gẹ́ bí olùdarí àjọ náà ti sọ bẹ́ẹ̀ látàrí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé lásìkò ọdún àjíǹde tó kọjá nígbà tí ọkọ̀ akérò Volkswagen kan tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Feragon tí ó ní nọ́mbà GGE 716XM forí gbárí pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Mazda. Ènìyàn 14 ni àwọn àjọ ẹ̀ṣọ́ LASEMA yọ kúrò nínú ìjàmbá ọ̀hún lásìkò ìgbà náà tí wọ́n sì ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn ìjọba tó wà ní Gbàgádà àti ibi ìtọ́jú àjọ Lasambos àti LASEMA nígbà tí ènìyàn 2 pàdánù ẹ̀mí wọn. Bákan náà ni òmíràn ṣẹlẹ̀ ní ọjọ́ 17 oṣù kẹrin yìí lásìkò ọdún àjíǹde bákan náà nígbà tí ọkọ̀ akérò Veragon mìíràn tún gbiná lórí eré. Gẹ́gẹ́ bí àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn, wọ́n sọ wípé ọkọ̀ akérò yìí tí ó ní nọ́mbà AND 996XC ni ó gbiná lójijì bí ó ti ń sọ̀kalẹ̀ látòrí afárá ibùdókọ̀ Bárẹ́kè ní agbègbè pápá ìṣeré Teslim Balógun níbi tí ènìyàn 5 ti jóná kọjá ìdámọ̀, ọmọdé kan, obìnrin 3 àti ọkùnrin kan. Àwọn 5 mìíràn ni orí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà. Lákòótán, ọ̀gbẹ́ni Tìámíyù wá ń pàrọwà sí gbogbo àwọn awakọ̀ pátápátá, pàápàá àwọn awakọ̀ èrò, láti máa ṣe pẹ̀lẹ́ bí wọ́n bá ń wa ọkọ̀ nítorí ẹ̀mí ò láàrọ̀, àti wípé ìjọba ìpínlẹ̀ Èkó ń sa ipá wọn láti rí i wípé ìjàmbá ọkọ̀ dínkù ní ìpínlẹ̀ náà, ṣùgbọ́n èyí tó kù wà lọ́wọ́ àwọn awakọ̀ láti tẹ̀lé òfin ojú pópó kí wọ́n sì máa yẹ gbogbo ẹ̀yà ara ọkọ̀ wọn wò lóòrèkóòrè. Sekinat Ọláìdé Raji fún tẹlifíṣàn Orisun. Ẹ káàbọ̀ padà láti ọ̀dọ̀ aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orisun. Sekinat Raji Ọláìdé bó ti fún wa ní ìròyìn gẹ́gẹ́ bí àjọ LASEMA ṣe pàrọwà sí àwọn awakọ̀, pàápàá àwọn awakọ̀ èrò, láti rí dájú wípé wọ́n tẹ̀lé àwọn òfin òpin ojú pópó láti dènà ìjàmbá eléyìí tó ń wáyé ní kọ̀ṣẹ̀kọ̀ṣẹ̀ lásìkò yìí. Ọ̀jọ̀gbọ́n kan ìyẹn dókítà Ferdinand Otto ti rọ ẹ̀ka ìdájọ́ láti kọbi ara sí gbígbógun ti ìwà àjẹbánu tí ìṣèjọba ààrẹ Muhammadu Buhari gùnlé nípa títẹ̀lé gbogbo nǹkan tó jọmọ́ ìwà àjẹgúdújẹrá ní ṣísẹ̀ntẹ̀lé. Otto tí ó jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ ìfáfitì ìpínlẹ̀ Èkó lẹ́ka ìmọ̀ òṣèlú ló pàrọwà yìí níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó wáyé pẹ̀lú àwọn oníròyìn ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bó ti sọ, ó ní kò sí ohunkóhun tó láṣeyọrí tí yóò jáde nínú gbígbógun ti ìwà àjẹgúdújẹrá láìsí àtìlẹ́yìn ẹ̀ka ìdájọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn. Ẹ̀wẹ̀, ó ní nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ ló ti sọ wípé tó bá jẹ́ wípé àgbéyẹ̀wò sí àwọn òfin tó de gbígbógun ti ìwà àjẹgúdújẹrá àti àjẹbánu òun ni yóò wá ojútùú sí ọ̀rọ̀ náà, kí wọ́n tètè ṣe àgbéyẹ̀wò sí àwọn òfin náà kí òfin tó de àjẹbánu àti gbígbógun ti ìwà àjẹgúdújẹrá kó tún lè fẹsẹ̀ múlẹ̀ dandan sí lórílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí, aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orisun Adédayọ̀ Adédèjì ṣe wà lójú òpó, ẹ jẹ́ ká gbọ́ ohun tó tún ní. Ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun ti fòun léde pé òun ti tẹ́wọ́ gba orúkọ àwọn ènìyàn 39 tí gómìnà ìpínlẹ̀ náà Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá fi ṣọwọ́ láti yàn sípò kọmíṣánná àti olùdámọ̀ràn pàtàkì. Abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀hún Right Honourable Najim Salam ló ka lẹ́tà gómìnà náà sétí gbọ́ àwọn asòfin. Nínú lẹ́tà náà ni gómìnà Arẹ́gbẹ́ṣọlá ti rọ àwọn asòfin ọ̀hún láti tètè ṣiṣẹ́ lé àwọn orúkọ ọ̀hún lórí, tó sì fi abala kan nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà ti ọdún 1999 gbé ọ̀rọ̀ náà lẹ́sẹ̀. A ó rántí pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti ń ṣàkóso ìpínlẹ̀ náà láti ọjọ́ 27 oṣù kọkànlá ọdún 2014 láì ní ìgbìmọ̀ ìṣèjọba. Lára àwọn orúkọ tí gómìnà fi ṣọwọ́ láti rí alàgbà Kọ́lápọ̀ Álímì, kọmíṣánná tẹ́lẹ̀ rí fún ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ oyè, alàgbà Bashiru Ajíbọ́lá,
olùdámọ̀ràn tẹ́lẹ̀ rí lórí àwọn ojúṣe ọ̀tọ̀ tá a mọ̀ sí special duties Senator Hussein Mudasiru lẹ́ni tó ti sojú ẹkùn ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun láàrin ọdún 2011 sí 2015 wà lára àwọn orúkọ náà. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun, Adédayọ̀ Adédèjì ló ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun. Ẹ káàbọ̀ padà láti ọ̀dọ̀ aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun Adédayọ̀ Adédèjì bó ti jábọ̀ ìròyìn fún wa láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹgbẹ́ tó ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra ìyẹn Indigenous People of Biafra IPOB ti ké gbàjarò síta lórí bí wọ́n ṣe ń fi ọwọ́ òfin mú àwọn ọmọ ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ tí wọ́n sì ń sọ wípé irúfẹ́ ìwà báyìí ń wáyé lemọ́lemọ́ lẹ́nu lọ́lọ́ yìí nítorí ìyìn rere Biafra tí àwọn ń fọn rere rẹ̀. Ẹgbẹ́ náà gbójú àgan sí bí wọ́n ṣe ń fi ìyà jẹ àwọn ọmọ ẹgbẹ́ wọn láìṣẹ̀, títì wọ́n mọ́lé lọ́nà àìtọ́ àti jíjù wọ́n sí ẹ̀wọ̀n láì dáràn kankan. Ẹgbẹ́ IPOB sọ wípé kò sí ìdí tàbí àwíjàre kan tó ń fa kí àwọn ẹ̀ṣọ́ ètò ààbò máa mú àwọn ọmọ ẹgbẹ́ wọn tí wọ́n sì ń fìyà jẹ wọ́n ní ọ̀nà àìtọ́. Akọ̀wé ìlúkoro ẹgbẹ́ IPOB Iman Powerful ló sọ ọ̀rọ̀ náà fún àwọn oníròyìn ní ọjọ́ Sátidé tó kọjá wípé àṣẹ wá láti ọ̀dọ̀ olórí àwọn ọlọ́pàá ẹkùn Umu Ebule Police Station tó wà ní ìjọba ìbílẹ̀ Etche ní ìpínlẹ̀ Rivers pé kí wọ́n lọ ti àwọn ọmọ ẹgbẹ́ àwọn kan mọ́lé láìṣẹ̀ láìrò. Lákòótán wọ́n wá ń rọ olórí ọlọ́pàá ní ìjọba ìbílẹ̀ Etche ìyẹn SP Mary Eyenachọ láti tú àwọn ènìyàn náà sílẹ̀ lẹ́yẹ òṣọ́ka. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi sọ wípé ènìyàn 7 ni ọwọ́ ti bà lórí bí àwọn aṣekúpani kan ṣe yabọ̀ ilé aṣòfin Dínàmíláyè tó wà ní Ayétòrò Gbede. Àwọn agbébọn náà bà ọkọ̀ 2 jẹ́ nínú ọgbà ilé rẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n fi ìbọn fọ́ àwọn ibì kan lára ilé náà bí ó tilẹ̀ jẹ́ wípé aṣòfin ọ̀hún kò fi ara gbọgbẹ́ kankan bó ti wulẹ̀ kó mọ. Wọ́n sọ wípé ọkọ̀ onírin nímú ìyẹn jeep dúdú tí àwọn agbénipa náà lò láti fi ṣiṣẹ́ láabi ọ̀hún ni wọ́n padà rí pẹ̀lú àwọn ọta ìbọn lóríṣiríṣi tí wọ́n ń lò fún iṣẹ́ burúkú náà. Eléyìí ni wọ́n sì ti gbé lọ sí àgọ́ ọlọ́pàá. Ẹ̀wẹ̀, wọ́n sọ wípé àwọn afurasí náà ni ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ ní agbègbè kan tí wọ́n sì ti fi wọ́n sí àhámọ́ tí ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí rẹ̀. Àjọ òṣìṣẹ́ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń darí bàtálíọ̀n 3 lápá Láfíàdólè pẹ̀lú olùrànlọ́wọ́ àwọn òṣìṣẹ́ ààbò ara ẹni láàbò ìlú 10 ni wọ́n gba àwọn ènìyàn tí wọ́n tó 1,600 ó lé díẹ̀ ènìyàn kalẹ̀ lọ́wọ́ àwọn alákatakítí Boko Haram. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí olùdarí alukoro fún àjọ òṣìṣẹ́ ológun ọ̀hún tari síta ìyẹn ọ̀gágun Sani Usman, ó sọ wípé gbígba àwọn ènìyàn náà kalẹ̀ wá láti ìròyìn tó tó àwọn létí láti ọ̀dọ̀ àjọ JTF láti yára gbé ìgbésẹ̀ lórí ẹ̀mí àwọn ènìyàn náà. Gẹ́gẹ́ bí Usman ti sọ, ó ní àjọ ọ̀hún ló lọ síbi tí àwọn òṣìṣẹ́ láabi ọ̀hún gbé wà lágbègbè Jarawa ní ìjọba ìbílẹ̀ Kalabaj ní ìpínlẹ̀ Borno láti fi tú àwọn ènìyàn agbègbè Jarawa náà sílẹ̀ eléyìí tí wọ́n wà ní àkólò àwọn agbésùnmọ̀mí. Lára ohun ìjà olóró tí wọ́n gbà lọ́wọ́ àwọn ènìyàn láabi ọ̀hún òun ni àdá 12, ọ̀kadà 4, ìbọn AK-47 àti àwọn ohun ìjà olóró mìíràn. Lákòótán nínú àtẹ̀jáde náà ṣàlàyé wípé lásìkò ìkọlù náà kò sóhun tó jọmọ́ ìfarapa tàbí ẹ̀mí ẹnikẹ́ni bọ́ sọnù. Ní báyìí ìròyìn ìdókòwò wa ò ní ọpọ́n sọ́kàn bí a ti ń mú bó ṣe ń lọ nínú ìdókòwò wa fún wa. Ẹgbẹ́ àwọn oníṣòwò lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn National Association of Nigerian Traders NANT sọ wípé àwọn ti ṣetán fún $100 bílíọ̀nù tí ìjọba àpapọ̀ ṣètò sílẹ̀ fún ètò ìrónilágbára àwọn olókoòwò ìyẹn Federal Government Enterprise Empowerment Program GEEP Fund èyí tí ìṣèjọba ààrẹ Muhammadu Buhari gbé kalẹ̀. Ọ̀gbẹ́ni Ken Ukaoha tí ó jẹ́ ààrẹ àjọ NANT tó sọ ọ̀rọ̀ yìí ní ìlú Àbújá sọ wípé owó yìí ni ó tọ́ sí àwọn olókoòwò, oníṣẹ́ ọnà, ọlọ́jà lọ́kùnrin àti lóbìnrin. Ẹ̀wẹ̀, ìgbésẹ̀ yìí wá pẹ̀lú àtìlẹ́yìn ilé ìfowópamọ́ olókoòwò
ìyẹn Bank of Industry. Bákan náà, owó ìní ìjọba àpapọ̀ sọ wípé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ ní àǹfààní pàápàá lórí àkànṣe iṣẹ́ tó ń lọ lọ́wọ́. Ukaha tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn tó bá kópa nínú ètò ìrónilágbára yìí ni yóò ní àǹfààní sí ẹgbẹ̀rún 10 sí 500 náírà tí wọn yóò sì máa san ẹgbẹ̀rún 4 náírà lọ́sẹ̀ọ̀sẹ̀ lẹ́yìn tí wọ́n bá jẹ àǹfààní ọ̀sẹ̀ 2 tán. Lákòótán, Ukaha ní ètò ìrónilágbára yìí wà fún ṣíṣe ẹ̀kọ́ fún àwọn ènìyàn láti lè dá dúró lápò ara wọn láì gbáralé ènìyàn kankan tàbí ìjọba. Pàápàá jùlọ, yóò tún pèsè iṣẹ́ ọlọ́kan-ò-jọ̀kan fún àwọn ènìyàn tí kò ní iṣẹ́ lọ́wọ́. Bọ́lá Kalẹ́ Akínbọ́lá fún tẹlifíṣàn Orísun. Ẹ káàbọ̀ padà. Kò jẹ́ bó ṣe jẹ́ bí a ti mú ìròyìn ìdókòwò wa fún ti sáà yìí wá fún wa. Ní báyìí, Elijah Adégòkè tó ti wà ní sẹpẹ́ láti fún wa ní ìròyìn eré ìdárayá. Ìbẹ̀rùbojo ti wà wípé ó ṣeéṣe kí ikọ̀ àgbọ̀jẹ̀ ti orílẹ̀-èdè yìí ìyẹn Super Eagles fà sẹ́yìn díẹ̀ nínú ìṣọwọ́ gbá bọ́ọ̀lù wọn látàrí pé àjọ tó ń rí sí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè yìí NFF ń jẹ akọ́nimọ̀ọ́gbá Genetron ní owó oṣù. Ẹ̀wẹ̀, àdéhùn ti wà láàrin àjọ NFF pẹ̀lú iléeṣẹ́ epo kan láti máa san owó oṣù fún akọ́nimọ̀ọ́gbá ọ̀hún. Orílẹ̀-èdè yìí ló ń léwájú nínú ìsọ̀rí tí wọ́n ti kópa fún ìpegedé ìfẹ̀yẹ àgbáyé ìyẹn Russia 2018 tí ó sì ń fi àmì 4 léwájú nínú ìsọ̀rí ọ̀hún pẹ̀lú àwọn ọkọ̀ bíi Zambia, Algeria àti Cameroon. Orílẹ̀-èdè Nàìjíríà yóò wá kò lóṣù kẹjọ pẹ̀lú ikọ̀ Cameroon gẹ́gẹ́ bí ìfẹsẹ̀wọnsẹ̀ kan èyí tí ó lágbára lẹ́yìn ìdúkùkùlájà mọ́ ọ̀rẹ́ ẹni láàrin ikọ̀ méjèèjì. Ìròyìn tẹ̀síwájú pé àjọ NFF ń jẹ akọ́nimọ̀ọ́gbá rọ̀ ní owó oṣù 3 tí akọ́nimọ̀ọ́gbá ọ̀hún sì fohùn lédè láìpẹ́ ìwé pé ọ̀rọ̀ ọ̀hún wà láàrin òun àti àwọn tí wọ́n gba òun síṣẹ́. Tí a kò bá gbàgbé pé àjọ tó ń rí sí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè yìí NFF mú lẹ́ńkóńkó pé alákòóso fún ọ̀rọ̀ ọ̀dọ́ àti eré ìdárayá Solomon Dalong gbọ́dọ̀ gba akọ́nimọ̀ọ́gbá láti òkè òkun wá nítorí pé àjọ NFF ti rí owó rọ̀gùnrọ̀gùn gbà láti ọwọ́ iléeṣẹ́ epo kan láti máa san owó oṣù fún Genetron tí ó sì ṣe ńlànà wípé àwọn lọ́gàlọ́gà ní iléeṣẹ́ epo ọ̀hún yí ìpinnu wọn padà lójijì tó sì jẹ́ wípé àjọ NFF ń jẹ akọ́nimọ̀ọ́gbá ní owó oṣù. Ṣùgbọ́n lọ́sẹ̀ tó kọjá ní àjọ NFF ti rí àwọn onígbọ̀wọ́ iléeṣẹ́ kan gbà léyìí tí iléeṣẹ́ ọ̀hún ti fẹnu kò wípé àwọn yóò san gbogbo owó àjẹ́lẹ̀ owó oṣù tí àjọ NFF ń jẹ Genetron látàrí wípé kí ó lè túbọ̀ mú iṣẹ́ rẹ̀ dáadáa fún orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀, a rántí wípé látìgbà tí akọ́nimọ̀ọ́gbá ọ̀hún ti gbaṣẹ́ ló ti di pé orílẹ̀-èdè Nàìjíríà ti ń ṣe dáadáa nínú àwọn ìdíje ìpèrègede àti ti ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ èyí tí wọ́n ń gbá lọ́lọ́kan-ò-jọ̀kan tí ó sì ti fi hàn wípé ó ṣeé ṣe kí orílẹ̀-èdè Nàìjíríà pèrègede fún ìfẹ̀yẹ àgbáyé Russia 2018 àti ti ìfẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tí ó wáyé ní ọdún 2019 gẹ́gẹ́ bí ìlérí akọ́nimọ̀ọ́gbá Genetron. Elijah Adégòkè ló ń jábọ̀ ròyìn fún tẹlifíṣàn Orísun. A ò ní rí jù báyìí lọ fún ìròyìn wa jákèjádò ti sáà yìí, ṣùgbọ́n ká tó máa lọ ẹgbọ́ àwọn kókó tí a mẹ́nubà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. A sọ fún wa wípé iṣẹ́ àtúnṣe pápákọ̀ òfurufú Àbújá ti parí. Gómìnà Fáyòsé gbójú àgan sí bí àwọn àjọ EFCC ti ń rí owó láìmọ àwọn tó ní wọ́n. Àjọ Làsẹ́mà ṣe ìkìlọ̀ fáwọn awakọ̀ ní ìpínlẹ̀ Èkó látàrí ìṣẹ̀lẹ̀ ìjàmbá tó ń wáyé ní kọ̀ṣẹ̀kọ̀ṣẹ̀. Emir Kano ti pè fún ìgbélárugẹ ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè yìí. A ò ní rí jù báyìí lọ fún ìròyìn wa ti sáà yìí, ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ kí a máa rántí wípé ojúṣe wa ni láti san owó orí wa àti láti dáàbò bo gbogbo ohun tó bá jẹ́ dúkìá ìjọba ajúwà ṣe o. Orúkọ tèmi ni Ṣògo Rẹ̀nìkejì tí tó fi máa di ọ̀la táwọn máa fi ire pàdé. Ire o.